Ẹ kú dédé wòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ the National Assembly (NASS) ti sọ fún aṣòfin tí wọ́n ní kí ó lọ rọ́kúnlé ná ẹni tí ó ń ṣojú gbùngbùn àárín Kogi Central, Lasata Akpoti-Uduaghan wípé kò tíì lẹ́tọ̀ọ́ láti padà sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ débìí pé yóò bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ojúṣe tí wọ́n dìbò yàn án sí, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti parí ìrọ́kúnlé olóṣù 6 rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí National Assembly Bureaucracy sọ ni pé kò tíì lẹ́tọ̀ọ́ láti padà sí ilé ìgbìmọ̀ aṣòfin nítorí pé ẹjọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ṣì wà nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn Court of Appeal. Ìwé ìròyìn Tribune orí afẹ́fẹ́ ti kọ́kọ́ ṣe àkọsílẹ̀ ìròyìn yìí lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ gíga àpapọ̀ ti ìlú Àbújá ṣe ìdájọ́ tí ó gbé àwọn aṣòfin ti ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ tí kò sì tẹ́ aṣòfin Akpoti-Uduaghan lọ́rùn. Ìgbésẹ̀ yìí ló fà á tí ọ̀rọ̀ náà sì tún fi wà nílé ẹjọ́. Nínú ìwé tí wọ́n kọ ní ọjọ́ 4 oṣù kẹsàn-án September 4, ọdún 2025, èyí tí adelé akọ̀wé acting clerk ti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ National Assembly, Dókítà Yahaya Danzarian buwọ́lù ní àwọn ìgbìmọ̀ náà ṣe àfihàn pé àwọn rí ìwé ẹ̀rí rìsíìtì tí Akpoti-Uduaghan fi rán àwọn létí pé òun kò ní pẹ́ padà sí ilé ìgbìmọ̀ aṣòfin ní ọjọ́ náà, èyí tí ó jẹ́ òpin oṣù 6 tí wọ́n fún òun. Ìdádúró olóṣù 6 náà wáyé ní ọjọ́ 6 oṣù kẹta March 6, ọdún 2025. Àwọn aṣòfin wá dúró lórí pé ẹjọ́ náà ṣì wà nílé ẹjọ́ àti pé ó di ìgbà tí ilé ẹjọ́ bá tó kéde tàbí ṣe àtúnyẹ̀wò ìdádúró rẹ̀ ni àwọn tó lè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. Dókítà Danzarian wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn aṣòfin yóò gbọ́ ìpinnu wọn lórí ọ̀rọ̀ yìí ní kété tí ó bá ti ní ìyanjú. Ìròyìn tún wá rán gbogbo ènìyàn létí bí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tí ó sì tún ṣe okùnfà ìdádúró tí wọ́n fún aṣòfin Lasata lórí ẹ̀sùn pé ó hùwà àìtọ́, èyí tí ó fa èdè-àìyedè láàrin òun àti ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ Ààrẹ Godswill Akpabio nípa ṣíṣe àtúntò ìjókòó nígbà tí wọ́n ń ṣe ètò àpérò plenary session lọ́wọ́ lórí ilẹ̀ ìyẹ̀wù pupa floor of the Red Chamber. Níparí ọ̀rọ̀ wọn ni àwọn aṣòfin dúró lórí ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Ìròyìn eléyìí ló fèsì sí ọ̀rọ̀ ìpadàbọ̀ ti aṣòfin Lasata, èyí tí ẹgbẹ́ òṣèlú the African Democratic Congress (ADC) tí wọ́n bu ẹnu àtẹ́ lu àwọn ìgbésẹ̀ láti dènà aṣòfin Lasata Akpoti-Uduaghan kí ó padà sínú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ kí ó bá lè bẹ̀rẹ̀ iṣẹ́ ohun ojúṣe rẹ̀. Àwọn ẹgbẹ́ òṣèlú ADC ṣe àpèjúwe ìgbésẹ̀ ìdènà yìí gẹ́gẹ́ bí àṣìlò agbára àti dídójú ìjà kọ àwọn ìlànà ìjọba àwa-arawa. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí wọ́n ṣe àtẹ̀jáde rẹ̀ ní Ọjọ́rú, ní akọ̀wé àpapọ̀ gbogbogbò ti ẹgbẹ́, National Publicity Secretary Bọ́lájí Abdullahi ni ó ti fi ẹ̀sùn kan àwọn adarí ti ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ wípé wọ́n fojú tẹ́ńbẹ́lú òfin àti ìwà ohun ojúṣe tí wọ́n dènà aṣòfin láti gbùngbùn àárín ìpínlẹ̀ Kogi nípa pé kò gbọdọ̀ tíì padà sí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ báyìí débìí pé yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ojúṣe rẹ̀. Lẹ́yìn ìgbà tí ó ti parí ìdádúró olóṣù 6 rẹ̀, Lasata tí wọ́n dá dúró fún oṣù 6 yìí pàdánù owó oṣù, elétò ààbò (HEAT) àti àǹfààní tinú ilé-iṣẹ́ ọ́fíìsì rẹ̀. Òun yìí ló wá ń ṣe àlàyé wípé ìgbésẹ̀ ìdádúró náà lọ́wọ́ kan òṣèlú nínú. Lẹ́yìn ìgbà tí òun kọ̀wé ẹ̀sùn tako Ààrẹ Akpabio lórí pé ó ń fi ìbálòpọ̀ dún mọ̀húrú mọ́ òun, èyí tí ààrẹ aṣòfin náà tètè sẹ́ wípé kò rí bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ilé ẹjọ́ tún dá a láre, ṣùgbọ́n àwọn adarí ilé ìgbìmọ̀ aṣòfin kọ̀ jálẹ̀ wípé dandan ni ó gbọdọ̀ dúró oṣù 6 àti pé nínú oṣù keje July àwọn ẹ̀ṣọ́ elétò ààbò kò fún un láyè láti wọ inú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀, èyí tí ó ti fẹ́ já sí ìwọ́de ohun ìfẹ̀hónúhàn. Ṣùgbọ́n agbẹjọ́rò rẹ̀ sọ jáde síta wípé èròǹgbà rẹ̀ ní láti bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní ọjọ́ 17 oṣù kẹsàn-án September 23 àti pé ìwé kíkọ tí adelé akọ̀wé ilé ìgbìmọ̀ aṣòfin ṣe àtẹ̀jáde rẹ̀ ní ọjọ́ 4 oṣù kẹsàn-án
fi hàn gbangba pé ìdádúró rẹ̀ níṣe pẹ̀lú ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Abdullahi nínú ọ̀rọ̀ rẹ̀ wá ṣàlàyé wípé ẹgbẹ́ òṣèlú ADC lòdì sí ìpinnu àti ìgbésẹ̀ tí àwọn adarí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ń gbé nípa bí wọn kò ṣe gba aṣòfin Nàṣátà láàyè láti padà sí ipò rẹ̀. Ó tún wá jẹ́ ìwà tó kù díẹ̀ káàtó. Ó tún wá rán àwọn ènìyàn létí pé kì í ṣe ilé-ẹjọ́ ló pàṣẹ ìdádúró olóṣù 6 fún aṣòfin Nàṣátà bí kò ṣe àwọn aṣòfin. Ó wá ṣàlàyé síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òfin kòtẹ́milọ́rùn kò dá òfin ẹ̀tọ́ ọmọnìyàn dúró, kò tún fún ẹnikẹ́ni láàyè láti ṣe àṣìlò agbára àti pé kò yẹ kí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ tún ṣe lòdì sí òfin nítorí pé àwọn ní ẹgbẹ́ aṣòfin tó ga jù lọ. Tí wọ́n bá dẹ́kun àwọn obìnrin ju bí ó ṣe yẹ lọ, àwọn obìnrin kò ní máa dá sí ètò òṣèlú ní orílẹ̀-èdè yìí mọ́. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú ADC dúró lórí dídáàbòbò ètò ìlànà ìjọba tiwantiwa àti bí àwọn obìnrin púpọ̀ ṣe máa ya wọ inú ètò òṣèlú. Nítorí ìdí èyí ni àwọn ṣe fẹ́ kí aṣòfin Nàṣátà Akpoti-Uduaghan tètè padà sí ipò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta CP Abaniwanda Olúfẹ́mi ti sọ jáde síta gbangba ní Ọjọ́rú wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò ti ìpínlẹ̀ náà ti ń fi ọwọ́ òfin mú àwọn afurasí tí ó tó 80 nínú ìwà búburú bíi ìdígunjalè, jìbìtì gbájú àti àwọn ìwà ọ̀daràn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú oṣù kẹjọ August ọdún 2025, ó tún wá tẹ̀síwájú wípé àwọn ti gba irinṣẹ́ ìjà olóró bíi 31, ìbọn firearms 86, ọta àti ẹ̀rọ irinṣẹ́ ìjà ńlá ammunition Sankatri 50, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àgbélẹ̀ṣẹ̀ laptop àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká mobile phone láàrin oṣù kẹjọ yìí kan náà. Nígbà tí àwọn ń ṣe àgbéyẹ̀wò àṣeyọrí iṣẹ́ tí àwọn ti gbé ṣe nínú oṣù náà, àwọn ọ̀rọ̀ yìí ni SP Olúfẹ́mi sọ jáde ní Ọjọ́rú ní olú ìlú iléeṣẹ́ wọn ní ìlú Asaba nígbà tí ó ń sọ̀rọ̀ lórí gbogbo àṣeyọrí tí wọ́n ti ṣe nínú ìpàdé àwọn akọ̀ròyìn èyí tí ó wáyé nínú oṣù kẹjọ. Ó wá fi afurasí Basiudo, ẹni tí ọjọ́ orí rẹ̀ kò ju 40 ọdún ó dín kan 39, nínú ọjà Custom Market Asaba ni àwọn mú nígbà tí àwọn ń ṣiṣẹ́ dúró jẹ́ kí a yẹ̀ wò lójú ọ̀nà DBS ni àwọn ká ìbọn ìléwọ́ Beretta pistol mọ́ lọ́wọ́ ní ọjọ́ 16 oṣù kẹjọ August 16, àti pé ìwádìí tún fi hàn wípé ó lọ́wọ́ nínú ìdígunjalè tó wáyé lákòókò náà, tí ó sì tún jẹ́wọ́ wípé náírà 30,000 ni òun ra ìbọn ìléwọ́ náà. Olúfẹ́mi tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ní ọjọ́ 21 oṣù kẹjọ bákan náà August 21, àwọn afurasí bíi Igwe Amaechi, Chibuzor Ozegwe àti Ekene Ibigwe ni wọ́n jẹ́ ọkùnrin tí wọ́n sì tún jẹ́ ọmọ ìpínlẹ̀ Imo ni àwọn fi ọwọ́ ṣìkún òfin mú nítorí nígbà tí àwọn ń ṣiṣẹ́ lọ́wọ́ ni wọ́n tà wọ́n lólobó níbi ibùba tí àwọn afurasí yìí farapamọ́ sí. Èyí ló jẹ́ kí àwọn lọ síbẹ̀. Nígbà tí àwọn débẹ̀ ni àwọn rí àwọn irinṣẹ́ ńlá bíi ẹ̀rọ ìbọn ìgbàlódé pump action gun ẹyọ kan, ìbọn ẹlẹ́nu méjì double barrel gun méjì kan àti ọ̀pọ̀lọpọ̀ ọta. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, àwọn afurasí náà ṣì wà ní àkóló àwọn ọlọ́pàá nítorí ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ wọn. Ní 30 oṣù kẹjọ August àti ọwọ́ tún tẹ Albert Opene ọmọ ọdún 58 ní agbègbè Egbuze ti àdúgbò Asaka. Nígbà tí wọ́n dá dúró lójú ọ̀nà ni àwọn rí ọta ìbọn tí ó tó 75 láàrin ìjókòó awakọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Sienna tí ó ń wà. Àwọn tún wá mú afurasí kan ní ọjọ́ 11 oṣù kẹjọ August 11 lórí pé ó jí ọ̀kadà. Afurasí tí orúkọ rẹ̀ ń jẹ́ Precious Okoro ọmọ ọdún 27 27 àti akẹgbẹ́ rẹ̀ Buhari Dẹ̀yẹ̀gù ọmọ ọdún 18 18 ni àwọn méjèèjì wá láti ìlú Asaba ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n jí ọ̀kadà gbé. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá fọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọdẹ
tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò lórílẹ̀‐èdè Nigeria Hunter Security Service láti mú àwọn afurasí tí wọ́n jí ọ̀kadà náà gbé. Ó wá ṣàlàyé wípé Okoroyi ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀ rí nígbà tí ó tún di ọjọ́ 28 August 28 ni wọ́n tún fi ẹ̀sùn kan àwọn ẹgbẹ́ adigunjalè 5 kan wípé wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká, ẹ̀rọ móhùnmáwòrán tí olójú 16 65 inches àti ẹ̀rọ àgbélẹ̀ṣẹ̀ laptop. Gbogbo àwọn afurasí ló wà ní àkóló àwọn fún ìwádìí tí àwọn ń ṣe fún wọn lọ́wọ́, àti pé gbogbo iṣẹ́ mímú àwọn afurasí náà wáyé láàrin ọjọ́ 11 títí dé ọjọ́ 16 oṣù kẹjọ August 11 to 16 ní ìlú Warri, Ughelli àti ìpínlẹ̀ Edo. Olúfẹ́mi tún wá dárúkọ àwọn afurasí 8 kan tí ọjọ́ orí wọn wà láàrin ọmọ ọdún 27 àti 36 27 to 36 years tí wọ́n jí àwọn nǹkan bíi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry 2, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iPhone tí ó jẹ́ 16, owó tí ó lé ní mílíọ̀nù lọ́nà 20 náírà (23.5 million naira) àti ọ̀kadà obìnrin 42 ladies bike láti ọwọ́ ènìyàn 12. Ó wá parí ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ Delta lè jẹ́rìí sí àwọn ọ̀rọ̀ àṣeyọrí tí òun ti ṣe àlàkalẹ̀ rẹ̀ yìí, nítorí pé lẹ́nu lọ́lọ́ yìí ìpínlẹ̀ náà ń gbóná fún àwọn ọ̀daràn, ṣùgbọ́n wọ́n fi dá wọn lójú wípé àwọn kò ní gba jẹ̀gẹ̀ láàyè tàbí kí àwọn sùn sinmi fún ìgbà díẹ̀ rárá. Ṣe ni àwọn yóò túbọ̀ múra síṣẹ́ tí àwọn ń ṣe kí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ lè jọba ní ìpínlẹ̀ Delta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn àjọ United Nations ti gbé sí ipò 4 láàrin gbogbo orílẹ̀-èdè àgbáyé wípé wọ́n wà lára orílẹ̀-èdè tí ó ń ṣe lòdì sí òfin ikú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kéékèèké Grave Violation, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ tí akọ̀wé gbogbogbò tí àjọ UN gbé síta ní ọdún 2024 ní pé àwọn ìjàmbá àti ọṣẹ́ tí ó wáyé lórí àwọn ọmọ kéékèèké akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ṣe àfihàn rẹ̀ jáde ní ọdún 2025 wípé ó lé ní 40,000 41,370 ìṣẹ̀lẹ̀ ìkọlùkọgbà tí ó ti ṣẹlẹ̀ sí àwọn ọmọ kéékèèké akẹ́kọ̀ọ́ wọ̀nyí káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé láàrin 3 decades. Àwọn ìwà búburú yìí bíi ìjínigbé, lílo àwọn ọmọ nílòkulò, fífi wọ́n ṣiṣẹ́ òwò nàbì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n gbé orílẹ̀-èdè Nàìjíríà sí ẹ̀yìn orílẹ̀-èdè Israeli, agbègbè ilẹ̀ Palestine, orílẹ̀-èdè Democratic Republic of Congo (DRC) àti Somalia. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ búburú náà, orílẹ̀-èdè Israeli ti ṣe àkọsílẹ̀ 8,554 ní ọdún 2024 tí orílẹ̀-èdè DRC jẹ́ 4,043, 2,568 ti orílẹ̀-èdè Somalia, tí orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ 2,436 àti tí orílẹ̀-èdè Haiti jẹ́ 2,269. Ìdajì àwọn ìṣẹ̀lẹ̀ yìí wá láti ọwọ́ àwọn ẹgbẹ́ tí kò lórúkọ ní ìpínlẹ̀, tí àwọn mìíràn sì wá láti ọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ti ìjọba tí wọ́n ń pa àwọn ọmọ kéékèèké akẹ́kọ̀ọ́ nípakúpa àti kíkọlu ilé ìwòsàn tí wọn kò sì tún jẹ́ kí àwọn ènìyàn rí àánú gbà lọ́dọ̀ àwọn ẹni tí yóò ṣe àánú fún wọn. Wọ́n tún wá ṣe àlàyé síwájú wípé ìkọlùkọgbà yìí kò ṣe aburú fún ẹnì kankan bí kò ṣe pé ó ń ṣe àkóbá fún ọjọ́ iwájú àwọn ọmọ wa ni àti orílẹ̀-èdè oníkálukú wa lápapọ̀. Vijana Gamba, tí ó jẹ́ akọ̀wé àpapọ̀ fún àjọ UN, wá kìlọ̀ fún àwọn ọmọ kéékèèké tí wọ́n lọ́wọ́ nínú ìwà búburú kí wọ́n jáwọ́ nítorí pé ọjọ́ ọ̀la wọn ni wọ́n ń bàjẹ́. Ó tún wá ké sí gbogbo orílẹ̀-èdè láti ṣàmúlò ètò ìlànà dídáàbòbò àwọn ilé ẹ̀kọ́ wa Safe School Declaration láti lè fi ró ètò ẹ̀kọ́ kọ̀ọ̀kan lágbára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ pàtàkì Special Adviser on Information Onanuga ni ó sọ̀rọ̀ yìí jáde síta wípé Ààrẹ Bọ́lá Tinubu ṣalábàápàdé ààrẹ akẹgbẹ́ rẹ̀, Ààrẹ Emmanuel Macron ní ọjọ́ 10 oṣù kẹsàn-án September 10 ọdún 2025. Ìwé ìròyìn kò tíì ṣe àkójọpọ̀
ohun tí ìpàdé ìdákọ́ńkọ́ wọn dá lé lórí. Ṣùgbọ́n ní ọjọ́ 4 oṣù kẹsàn-án September 4 ni Ààrẹ Tinubu bẹ̀rẹ̀ ìsinmi ráńpẹ́ ti ẹnu iṣẹ́ ọlọ́dọọdún rẹ̀ èyí tí kò yẹ kí ó ju ọjọ́ iṣẹ́ 10 lọ 10 working days. Nínú ìsinmi yìí ni ààrẹ yóò ṣe àbẹ̀wò sí ilẹ̀ Faransé, France àti orílẹ̀-èdè United Kingdom kí ó tó padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí ni ọbẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá mi subscribe kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.